اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى سريات سيدنا محمد وسلم تسليما كثيرا. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. يا رب شتت وبدد سملهم بددا. Gbogbo ẹ̀yin olóríire ẹjọ́ ẹ má bá mi sí à program yìí. Ẹ bá mi sí àrẹ ẹjọ́ kankan bàbá ológun dúdú tí ò lójú tì. Ológun dúdú ò lójú tì. Ọwá ni wọ́n ń ṣe pé ọwá borí ilé ọwá ń pè gèdè rọ ègèdè tó ti kú. Ègèdè tó ti kú. Ọwá ń ṣe pé ológun dúdú aláìlójú tí aláìmẹ̀tọ́kàn ti faná lé kókó. Ẹ jẹ́ má bá mi sí à program torí tọ́lọ́hun. Kùlámà áwòkọ̀dù náírà lílé àríbí àti fáàkùláhù. Àmín. Sàkájà Nat. Ìyára ẹ jẹ́ má bá mi sí à program yìí. Ológun dúdú ti ṣe apology hanran apology àìlójútì máa play rẹ̀ fún yín. Ẹ jẹ́ bá mi sí à program yìí dáadáa. Mo fẹ́ kí life ọ̀dọ́dọ̀ bàbá ológun dúdú ẹni tí ò lójútì. Àṣírí ológun dúdú ṣẹ̀ṣẹ̀ tú ní pé àṣọ ológun dúdú kan wà náà tí ń ba Nàìjíríà jẹ́ tí ń parọ́ máwọn ìjọba. Inú rọ́ tí ń palẹ̀ ìrìfáìndìsì náà ló bí ti Àgbàlá Gabriel. Sheikh Abdulaziz wa alaikum salam. Ògúnlùyì ẹ bá mi sí à program torí tọ́lọ́hun. Àwọn òpònú kan nú ọ mùsùlùmí ìka tí a sọ wípé aláàjì àkọ́tọ̀ yẹ kó fi máa kọ́ mọ́ ń kéwù mọ́ ni sójú wẹ̀sẹ̀ mi fún mi ni 30 years in this stage ọdún ìlópin ọgbọ̀n ọdún tí mo ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ 30 years. Ṣé Abdulaziz látàbí òkúta àbúrò ní ẹ bá mi sí à program yìí. Wàlẹ́ òní mo tó mọ̀ pé aṣọ ológun dúdú aṣọ fọ́nú bàbá yẹn fọ́nú gan o. Ológun dúdú fọ́nú débi ya asálìjẹlẹ ọwọ́ abọ́ sórí ìkíní ọwọ́ ń pè gèdè ègèdè jò ibi tí aṣọ sẹ́kù ẹ̀yìn òde ògbórí ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wàá sí yẹmú kùrú bí kàlẹ́dí nìka fàrúlù yìí síbi tú kà ọ̀yà tùlù ká oyúkùrì jù kà wọ́yẹ̀mú kùrú náà wọ́yẹ̀mú kùrú láhù wallahu khairul makirin. Kò sí kẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ fi yàrá jẹsẹ̀ ológun dúdú kò sí kẹ̀kẹ́ àbọ̀ kẹ̀kẹ́ tó lógun dúdú fẹ́ dá padà fún yàrá jẹ kò sí. Àfi tẹ́ ẹ bá máa tẹ́ bí tí lábùkù ètò kẹ́yìn lọ́la yìí. Àbá ní kí fáka àmọ́ yẹ kíráwù kọ́ fáka sọ́ra rẹ níbi ọ̀rọ̀ tó sọ tó fi gbọ́ nípa kọ́. Ọ̀rọ̀ tó lógun dúdú sọ yìí iná sọ di ọlọ́pọlọ dúdú ó dìsáàfù kẹgbẹ́ àpàkọ́. Ọ̀jẹ̀ níyì àbúrò ní sẹ́fà mi sí à program ẹ̀jọ́. Mrs. Bọ́lá Ọ̀kẹ́ ẹ̀ ní kan tí ọ̀dà láyé. Apology àgbáyà apology àìlójútì tó lógun dúdú ṣe máa play rẹ̀ fún yín. Àwa wí ó ní ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn lòun bàbá ológun dúdú ẹ bóde ẹ wá present ẹnìkan jáde fún wa tẹ ẹ jàfẹ́tọ̀ rẹ̀ rí ní Nàìjíríà yìí. Ẹ̀yin tó yẹ pé dà lóru ni. Ta lẹ jàfẹ́tọ̀ rẹ̀ rí ẹ̀tọ́ wo ta rẹ̀ ṣiṣẹ́ Àṣàní Àdé ẹ má bá mi sí à program yìí.
àfààní ilimuli alimi wàákìlùlì akìlì tálàfà mọ́sà lẹ́dí mínú mọ́kọ́dé ọ̀rọ̀ àṣàṣàràfà ẹ jẹ́ kọ́kọ́ sọ fẹ́yìn tẹ̀ ń pé kí ló kàn mí níbi ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ wá sọ tó kàn mí fún yín ẹni tó rí ọba pé ní ẹ̀yìn tẹ̀ béèrè dèrèkẹ́tẹ̀ ní wàhálà àfáà yìí ti pọ̀ jù ìkànnì ariwo mi pọ̀ àtò eré ni wọ́n fi bí ẹ̀sìn mo gbẹ́jú sí di ìkéwù ni ariwo tí mo ti ń pa kí wọ́n tó fẹ́ yẹ wọn àti ìfẹ́ yẹ tí mo ti ń pariwo. ètò fà ní pé ẹ̀tọ́ mẹ́niyàn làwọn ọ̀fẹ́ kẹ́ ẹ tẹ̀ mọ́lẹ̀ adẹ̀gbárí ṣáàsì pé kí ni ìṣòro tá a ní Nàìjíríà ìṣòro tá a ní Nàìjíríà ní pé ẹ̀mí àìmoore ń dà wá láàmú èyí tí ò jẹ́ Nàìjíríà ṣẹ́tù àkọ́kọ́ ni pé ẹ̀mí àìmoore ń dà wá láàmú ẹlẹ́ẹ̀kejì ni pé àmọ́ pàtàkì orí Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta kẹta òjì àgbádùn ẹlẹ́ẹ̀kẹrin àwọn wèrè kan ń jàjẹ́ ẹ̀sìn ìyẹn wà nù tí ń fa òní tí ń kó ìfàsẹ́yìn bá Nàìjíríà ó ń kó ìfàsẹ́yìn bálẹ̀ Yorùbá inú tọkàn mi nù. ìwọ tó ń bi mí lẹ́rẹ̀ pé kí ló ká àfáàyín ni o mo rí ẹ̀tọ́ sọ pé ẹ máa lọ kọ́ ọmọ ń kéwú àníwá suwálì rìsáàd gbogbo tí ń jẹ́ran àfáà wọ́n gbọ́dọ̀ bá àfáà lọ́fíìsì àtúnṣe àfáà tá a bá ti bá lọ́fíìsì àtúnṣe ó kì í sàfáà. Masali kauribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jẹ́ a jọ gbàdúrà lé lórí
tó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wo mísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wo mísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. ìwọ tó ń ṣàlẹ́jì mi ẹ̀yin ni mo bá wí yẹn o kò lè dì mú o I see many comments ẹlòmíì tó ponú gẹ̀ẹ́tì tó pè mí mo rẹ̀ tó pé ebi ní pa èmi Ọlásùnkànmí Àkànmú tọ́lọ́hùn mi ò fi jẹ ẹ̀mí síbi tó nira tọ́lọ́hùn dẹ̀ kó àwọn olóríire yẹn tì mí àwọn tí wọn kì í já àfọ̀ọ́rá rẹ̀ tọ́lọ́hùn kó wọn tì mí tọ́lọ́hùn ọ̀dẹ̀ ní bá tiwọn jẹ́ láéláé. inú sẹ́tà àfa àgbà ẹni sí àtúnṣe mo wá tó rẹ́nìkan tó bẹ̀rẹ̀ pé ṣé wáàsí náà lélẹ́yìí sí dáwà làáfà yìí ṣe kígẹ ni wọ́n ń pè ní wáàsí gan àríwáàsù fàáwà súlíù àsúlíù fàáwà ní wáàsù èyí tí ń pè ní wáàsí ni ká ṣàtúnṣe èyí tí bá ń dàrú ká dẹ̀ gbé ìbẹ̀rù ọlọ́sìnra wa lẹ́mìí èyí tẹ̀ ń dálẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórí Àgbàlá Gabriel èyí tí ìjẹyìn orí yọ̀nù ọlọ́lẹ̀ dálẹ̀ Alájà Ayọ̀ àbúrò ní sẹ́yìn èyí tí ìjẹ́ kéyìn orí yọ̀nù Ọlọ́run ilẹ̀ dálẹ̀ lórí Àgbàlá Gabriel ẹ̀ ń fi ojú olóore gúgi. Olúwa gẹ́gẹ́ dẹ̀ sọ fún wa pé Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yẹ àfáàyè common cross ẹ wá gbọ́ ẹ̀yin ìkẹyìn alábòsí ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin fámìlì ológun dúdú. Àlùkùránì Olúwa ni máa yẹ fún alùláhù bí àṣà àbíkùn ìṣàkárìtùn wà àmọ́ntùn wà kánà láhù ṣáàkìrà ní àlìmọ̀. Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run tá a jọ kà Olúwa ni máa yẹ fún alùláhù bí àṣà àbíkùn Olúwa ní kí ló ń fẹ́ jẹ wáyà sí kí ló ń fẹ́ máa dà wá láàmú sí Olúwa ní kí ló ń fẹ́ ní wá lára sí kí lè bí fẹ́ máa pa wá sí kí lọ́jọ́ ọ̀wọ́n gógó sí kí ló ń kálukú òwò tí ọ̀nà tí ò ní rí sí kí ló lò sí ọ̀pọ̀jọ lórí ire sí ẹ̀yìn ṣàkárìtùn tẹ̀ bá ń dúpẹ́. Olúwa gé ẹ̀sìpẹ́ẹ̀tì àpìsẹ́sẹ̀ Olúwa gé ń retí àpìsẹ́sẹ̀ lọ́dọ̀ anybody. Olúwa dé ẹ̀yìn ṣàkárìtùn tẹ̀ bá ń dúpẹ́ fún mi Ọlọ́run wà á máa ń tún tẹ̀ ẹ̀dẹ̀ nígbàgbọ́ nù mi. Torí pé wà kánà láhù ṣáàkìrà ní àlìmọ̀ ọba tá a máa dúpẹ́ fún lọ́lọ́run àlìmọ̀ ọba tó dẹ̀ ní mímọ̀ ni. ẹsẹ̀ ọ̀rọ̀ bàbá mi sí ààrẹ Alájà Ayọ̀ Rótìmí ológun ẹbí àbúrò ní sẹ́yìn Mrs. Bọ́lá ọ̀kẹ́ Ògúnlúyì Ògúnládé ẹ̀ ní dààmú Kúránì ni Àlùkùránì lèmi tẹ̀lé second Olúwa gẹ́gẹ́ lòun rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan
sí àwọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú èdè wọn. Kìrìsìtẹ́nì l'Àgbàlá Gabriel fine àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà jọ ní gbogbo wa. Ádámù àti Éfà náà nípìnlẹ̀ gbogbo wa kẹ́ ẹ kóra dáadáa yín dànù sọ́hùn. Ádámù àti Éfà ní ìpìlẹ̀ gbogbo wa. Alimuru atun ìjí ọmọlúàbí kò ní í ṣe pẹ̀lú àlè ìbádà ọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ìdájọ́ nípa ẹ̀sìn odidi ni. Alimuru ọmọlúàbí odidi ni. Nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sẹ́lẹ̀ Muhammad Ànábì ní sílù àríyá àmọ́kùn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Muhammad ní sílù àríyá àmọ́kùn wala tafarraqu. Ànábì ní ẹrù ẹbí yín pọ̀. Nígbà tí ẹ tọ́jọ́ ga wọ́n sẹ́lẹ̀ Muhammad ní kárù ẹbí pọ̀ só fi klọ́ọ̀sì sí ni. Só ní kí mùsùlùmí ó sá fún kìrìsìtẹ́nì ni. Só ní kí kìrìsìtẹ́nì ó sá fún mùsùlùmí ni. Àbí sórí yín ò pé mọ́ ni. Àwọn àánú problem ní Nàìjíríà. Àwọn Ghana tí wá ṣe sóbàtà ní Nàìjíríà. Ìlú Ghana tó bẹ́tà Nàìjíríà. Àbòsí yìí àti tẹ̀bẹ̀lẹ̀kún àìlẹ́mí ìmoore ọwọ́ àánú ti fa Nàìjíríà sẹ́yìn. Ẹ̀mí ọ̀dájú, ẹ̀mí ìkà, ẹ̀mí jìbìtì, ẹ̀mí ìyẹ̀jẹ̀. Ìyàwó ò trọ́ọ̀sì ọkọ ẹ̀, ọkọ ò trọ́ọ̀sì ìyàwó, àwọn òbí ò trọ́ọ̀sì ọmọ, ọmọ kò trọ́ọ̀sì àwọn òbí ẹ̀. Ẹ̀yin ìkà burúkú rádaràda yìí. Àwọn tó kàn mí tẹ́ fẹ́ mọ̀ nù o. Ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí kàn mí gan. Ó kàn mí gan. Ọ̀rọ̀ títí ẹgẹ náà kàn mí. Ọ̀rọ̀ tí náà kàn mí. Tí wọ́n bá fẹ́ sí ti ẹ tí mo dẹ̀ mọ̀ pọ̀ wà right wà lọ́rùn ẹ̀ kàn mí. Tí wọ́n náà bá dẹ̀ fẹ́ sí ti yẹn ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ sí ti kàn mí. Torí pé Al-Qur'an jẹ́ kó yọ ẹ́ pé wà láyé sí ìdú sọ̀lì mí nà ilẹ̀ àṣàrà. Ẹ bá mi sí à program ẹ bá mi tẹ like. Láyé sídùú sọ̀lìmí náà gbogbo ẹni alábòsí ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe Kùránì ní gbogbo ẹni tí bá ti ń ṣàbòsí ká láti bọ̀ tán dáadáa. Bàbá ológun dúdú ẹ lójú tì ẹ wá máa gbọ́ kẹtẹkẹtẹ tó ológun dúdú wí. Ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ ẹ wá ń ròyìn pẹ̀lú Amẹ́ríkà tẹ̀ lọ tí ò tẹ̀ ní kọ́rọ́ kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ ní kókó kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ̀ lọ tẹ̀ gbẹ́ fi da Nàìjíríà rú ni. Ẹ̀yin ò lè bóde lórí ti Mohbad tẹ̀ wí kẹtẹkẹtẹ. Amẹ́ríkà yìí tẹ̀ wá ń lọ́hùn. Bàbá Suebebe bẹ́ẹ̀ ṣe jọ ròyìn pé ẹ ṣe jọ jí ọlọ́rọ̀ tó ẹjọ́ jí ọ̀rẹ́ tó kí ni kókó yín nú ayé Suebebe kí ni tọ́ka sí yín nú ayé bàbá yẹn ẹ ní ojú ti kankan. Àwọn kan ní aṣojú de ní ọ̀tá sẹ́yìn de ní ṣe ẹ̀yìn ní ológun dúdú sẹ́yìn àbí bẹ́yìn jẹ́ ṣológun dúdú tú ẹ̀yìn Suebebe sẹ́yìn àbí ń bàjẹ́. Kólélé akọ̀wálé òkè ẹni mú rọ̀ gbódòdó bá ti wù kòkòrò tó yá sọ iye ọdún iye ọ̀sẹ̀ iye oṣù tó lógun dúdú ní òun àti bàbá Suebebe fi jọ ṣe ẹ wàá dá ọmọ Suebebe kankan mọ̀ ṣe é rí pẹ́ lójú tì ẹ mọ ọmọ Suebebe kankan sọ̀rọ̀ ẹ jìbìtì lẹ́jọ́ ń bára yín ṣe ni ẹ dẹ̀ ní Suebebe ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ ẹjọ́ gbé ládó ẹjọ́ gbé nìbàdàn kò wá síjọ́ táwọn ọmọ rẹ̀ lọ fi sí tiẹ̀ kò síjọ́ tẹ́yìn sàlẹ̀ jẹ́ páwọn ọmọ ẹ̀ ń kọ́ sọ̀rọ̀ ẹ̀ ní ìṣe yẹn gidi kankan
fúnra ara ológun dúdú lọ kábánà rẹ̀ ń gbòòrò. àwọn ní bọ́mọ kan pè yín bọ́mọ ò pè yín ẹ̀tọ́ yín jáde lórí kíni fún kíni. bàbá Suwe Bebe ọlọ́ba ní sàlékò kí ẹ̀ Suwe Bebe tára rí ọ̀yá táyìn tẹ́ àpẹẹrẹ yín ní tákìlẹ̀ fúrẹ́dì ẹ̀ tẹ́ ẹ̀ ráàrẹ̀ yọjú sí ìkànnì. Suwe Bebe tára rí ọ̀yá tẹ́ ẹ̀ mọ tí ń jẹ tẹ́ ẹ̀ mọ tí ń mu. Gloria àbúrò ní sí ọ́fún mi ọlọ́àkúnlẹ̀ alukùrẹ́ àná ọlọ́gùdùkú lójú ti rárá pàápàá. ẹ wá wí kẹtẹkẹtẹ nígbà tí Nàìjíríà lé tẹ̀yìn bọ́ta ta lọ sọ fún ṣé Nàìjíríà wà ti dẹ̀ ẹ̀yìn iná lẹ̀ ń kó bá wa Nàìjíríà ṣé ráìsì ti lẹ́sì ẹ̀wì wèrè tẹ́lẹ̀ kéńgbà náà èso kílẹ̀ wí yín sọ fún Nàìjíríà ṣé gàrí ti lẹ́sì ṣé bẹtiró ti lẹ́sì èso tí ewì rẹ̀ wí wèrè tẹ́ kéńgbà náà ẹ̀wì wo gan lẹ́kẹ́ tó ṣèṣò rẹ̀ ọlọ́gun dúdú let me know. kò lójú ti rárá àgbàrá dára dáná lógun dúdú ẹni tó lòun lọ Amẹ́ríkà tí ó mòfin ó ní ibo ló ń ti fàbùkù kan Àgbàlá Gabriel àti bàbá yìí ó mòfin adúrú ọjọ́ orí yẹn adúrú Amẹ́ríkà ìṣirò tẹ̀ lọ Amẹ́ríkà tẹ̀ ológun dúdú èèyàn mélòó ló tọwọ́ ẹ̀ sórí rẹ̀ ológun dúdú come across èèyàn mélòó jẹ́nibọ̀dì èèyàn mélòó ló tọwọ́ ẹ̀ sórí rẹ̀ Àgbàlá Gabriel tó ń fitimáìsì kò lè káyé èèyàn tó lòun lò látọwọ́ Àgbàlá Gabriel tó ta rẹ̀ sórí rẹ̀ Àgbàlá Gabriel ò lè ká. òkà kàlẹ́ndà lọ́jọ́ orí o ẹjọ́ yẹ níbọ̀dì o gbogbo yín tẹ̀ ń pọ́n ọjọ́ orí ìwèrè tẹ̀ ń kó kiri yẹn o ti pé 60 years o ti pé 70 years ọba àpé 80 years kí ni kókó rẹ nú ayé èèyàn mélòó látẹ́gùn tara rẹ fẹ́ sí lára. bàbá kẹgbẹ́ o bàbá yóò ní ojú ti kankan ẹ̀tọ́ yóò bóde kọ́káwókè ẹ wá ṣagídí ìwèrè ìyẹn ló mú àmì ìpẹ́ yìí gé wà náà ti fìtìmẹ́sì Nàìjíríà torí gbogbo àwọn tẹ̀ ń bóde tẹ̀ ń kéwì ilé lórí irọ́ lẹ̀ ń pamọ́ wọn irọ́ eléyìí tàṣírí yìí pé irọ́ ni àdúrọ́pù ni ológun dúdú aláìlójútì ni ẹ̀fọ́ àgbàyà ní pẹ̀lú. Alukurani Olúwa ní ìjà kún fáàsì kún bì nẹ́bà yìí fàtàbà yánu tí wọ́n bá wá àròjọ kan fún yín gan wọ́n ní ẹsẹ̀ wádìí ẹnì kẹ́kọ̀ọ́ wá àròjọ fún yín ẹkẹ bóde bí òkété lébè kan tó gbé ọ̀rọ̀ bá ń gbẹ yín ẹ gbọ́dọ̀ kagolo síwájú ta yín kẹ́ ẹ máa lu kógóńkógó ni. ẹni kí ni a fi ṣe kí ni a fi dáná di báyọ̀ sọ̀rọ̀ káràkítà pẹ̀lú Àgbàlá a ẹ mọ̀ pé ti fẹnu já wáyà ni àṣẹ bẹ́ẹ̀ ṣe tíráàbù tó tẹ́lẹ̀ lọ ní èbó ẹ mọ̀ fi ẹ mọ̀ fi ẹ̀yin náà mọ̀ pé kẹtẹkẹtẹ lẹ wí agídí ìrọ̀lẹ́ ń ṣe ọlọ́run tẹ́ ẹ jẹ nígbà Àgbàlá Gabriel kì í ṣẹlẹ̀ mi wàhálà if not so ẹ bá ti mọ ní Àgbàlá Gabriel bóde o wọ́n sọ fún wa ṣé wọn ló nílé ni àbí bàbá Suwe Bebe ló nílé ta lọ́rin slag yẹn lásán ológun dúdú slag yẹn lásán ọ̀ràn yẹn lẹ́wọ̀n. àti wá bóde gbẹ́ngbà tọrọ Muyideen tọ́dọ́dọ̀ Oríyọmí l'Àgbàlá tó kó ìwé fún bàbá ológun dúdú ẹsẹ̀ yàgbàyà tí ò lójú tì báyìí ṣé nígbà ọ̀rọ̀ Muyideen dọ́dọ̀ Oríyọmí t'Àgbàlá kó ìwé fún yìí s'Àgbàlá ṣẹ̀ṣẹ̀ lọ ṣèwé lẹ́ni Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ lọ ṣèwé fún Muyideen ni ṣé bí ìwé tó ti wà lẹ́tẹ̀lẹ́ ló kó fún. bàbá Suwe Bebe yìí Àgbàlá Gabriel náà ti kówé lé bàbá ìfáwọn ọmọ ẹ̀ kí ni pírọ́blẹ́mù yìí.
ẹni fẹ́ sí ẹ̀yìn ọ̀rẹ́ yín ẹ rí ọmọ rẹ̀ kẹ́ẹ̀rí méjì ẹ ráwọn ọmọ rẹ̀ wà kẹ́ kó wọn jọ kẹ́ béèrè kí ni pírọ́blẹ́mù kọ̀ọ̀kan wọn kí ni tí kọ̀ọ̀kan wọn ní kẹ́ wá pé ẹ̀yin lọ́rẹ́ bàbá ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀jẹ́ ọ pé nígbà tẹ́ ẹ̀ wúlò fún bàbá ẹ̀ lójú ayé tí bàbá rẹ̀ ò jèrè yín kẹ́ ẹ̀ ran àwọn ọmọ yẹn lọ́ọ́ kẹ́ gbọ́wọ́ wọn sókè ìṣe kẹsẹ̀ yìí ẹ fẹ́ bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ wá lọ́rọ̀ ẹ̀yin ní ẹlẹ́tọ̀ àti jáde fún kíni. Sani Ade bàbá Sani Ade ọlọ́mọ bá ti bàbá náà jẹ́ mọ́dọ̀rọ̀ wọn rú máa bá ní sẹ́ni kó àlàáfíà fún Sani Ade tẹ́yìn pariwo pẹ́yìn àti Suebebe jọ ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́ ń sọ fún ọmọ bàbá Suebebe ìpè Sani Ade ọyẹ ọ̀ràn lọ kọ̀ọ̀ràn lọ kí ló tẹ̀ bóde ká ẹ ṣe ewì fún Sani Ade kí làṣẹ́lẹ̀ ẹ̀yìn àti bàbá Suebebe lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé bá gbàlá ṣiṣẹ́ Ọlọ́run lára bàbá yìí ni. Ológun dúdú àgbàyà ni ọyẹ máa gbọ́rọ̀ tí bọ̀dá ń sọ mi lè pè ní bàbá o torí abanilójú jẹ́ ni àbáde ti jẹ́ ya pé iná kẹbíra bìlá akílì máa ṣúgàrà iná sọ̀gíra làwọn akílù mọ́ àlùkùbárà ẹ máa gbọ́rọ̀ tí ń sọ. Ẹ ṣe ọmọ Nàìjíríà tẹ́ fún wa ní mọ̀ràn tẹ́ sí wa. ẹ máa gbọ́rọ̀ katakata aláìlójútì. Ẹ̀yin ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ sọ̀rọ̀ pẹ̀lọ́gbọ́n ẹ kú làákàyè. Ọ̀rọ̀ Suebebe pẹ̀lápẹ̀lá Gabriel apá kejì rèé. Wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì. Ìlú àgbẹ̀. Ẹ̀yin náà máa gbọ́ o ẹ máa gbọ́rọ̀ tí bàbá yìí sọ ẹ máa gbọ́ òwe bàbá Ológun dúdú ṣé ẹ̀dá máa ń kọ̀mpóòsì kẹ́ tó wọ stúdíò báyìí ẹ kì í kọ̀mpóòsì rárá àtọ̀ ẹ máa gbọ́rọ̀ tó Ológun dúdú wí o ẹ máa gbọ́ o. Ẹ ṣe ọmọ Nàìjíríà tẹ́ fún wa ẹ gbọ́ o ẹ gbọ́. Mo kẹ́yìn ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ sọ̀rọ̀ pẹ̀lọ́gbọ́n ẹ kú làákàyè. Ọ̀rọ̀ Suebebe pẹ̀lápẹ̀lá Gabriel apá kejì rèé. Wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì. Ìlú àgbẹ̀. ẹ máa gbọ́ bàbá yìí náà ló wí o ipe wọn ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló wá rọ́ọ̀lù yìí òwe yẹn ṣé níṣẹ́ tí gbogbo ayé kóbo yìí ní mẹ́mórì yìí tó set ipe yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló tẹ̀yìn ò tí ì gbọ́ kankan tẹ́ fi bọ́ ọ̀tá tẹ̀ wí katakata ẹ máa gbọ́ lọ. Ìdìbò lórí tó lókun dúdú ń kọ ọlọ́gbọ́n ní ìjọ àwọn ọ̀mọ̀ràn ní mọ bí mòwúrè ajàjàgbára ajàbẹ́tọ̀ ọmọnìyàn tó lókun dúdú tá a bá gbọ́rọ̀ tó rújú dandan ní ká pariwo rẹ̀ bára àgbòrò ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Yes sir bọ́dọ̀ Ológun dúdú ó di ọmọ Nàìjíríà mélòó tẹ́ ẹ ti jàjàgbára fún tẹ́ ẹ ti gbẹ̀tọ̀ fún ó di ọmọ Nàìjíríà mélòó ẹjú wí àṣeyọrí yín méjì lórí ẹnì kankan ní Nàìjíríà yìí kí bóyá gbà tí kankan ṣẹlẹ̀ sí o tọ́lọ́gun dúdú wá jáde tó wá bẹ̀rẹ̀ ewì tẹ́yìn ká ò nẹ́sẹ̀ sí i ṣáà ní wá bísínẹ́sì mi ni. Bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ọmọ Suebebe ohun tí mo gbọ́ ni mò ń rò. kí lẹ gbọ́. Ìyẹn ló jẹ́ kí n gbé ìbéèrè sórí afẹ́fẹ́ kẹ́ni ọ̀rọ̀ bá yóò fún wa nímọ̀ràn ohun àlàyé wọ́n lọ́lọ́gun dúdú ò ṣe rìsáàjì wo ni mo fẹ́ ṣe ọ̀rọ̀ tó bá gbojú gbangba kò ní ìdìbò kẹ́lẹ́ ẹ jẹ́ ká. ẹ lè ṣe rìsáàsì nígbà jẹ́ pé ní tájẹ́tì ẹ lè ṣe rìsáàsì mẹ́rùn-ún lẹ pé gbogbo ọmọ Nàìjíríà ni ojú ń kálukú mà ti la ẹnìkan ọmọ lè fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọjọ́ òní tẹ́ ẹ ti pa yẹn tẹ́ ẹ rò pé níbo ẹ̀yin abẹ́rẹ́ ní ìsìn ta ló ní ewì yín lé ẹnìkan ní ewì Ológun dúdú lé àdórọ́pù tọ́jà pé gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fún ní súnẹ́tì ìṣe tiwọn tẹ́ ẹ wí ìkú ìtẹ̀ta ló fẹ́ tani ọ̀bà rẹ̀ ló kọjá tí ọmọ gbọ́pọ̀ púpọ̀ èmi gan ọ̀fẹ́ kẹ́nìkan bà mí ló kọjá ẹ̀ débi kí n máa gbọ́ bí tẹ́nìkan ti ń bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi ló kọjá. rìsáàsì wo ni rìsáàsì tẹ́ ń gbà rìsáàsì wo. Fúnra wa lálàyé ọ̀rọ̀. Amúnijẹ́ amúni ọlọ́pàá ìwò ń tèpè. Àgbàlá Gabriel ṣé mo pè ọ́ lólè ni. ìtẹ́ àpéjọ lè lọ Ológun dúdú ìtẹ́ àpé Àgbàlá Gabriel jọ lè lọ ẹni wọ́n sọ pé ó ti gba 21 million sí àti ìpè lólè ẹni ó wá sàkáǹtì kó
kọ́pì wo lọ́jọ́ dẹ ẹ̀yìn àtàgbàlá Gabriel pọ̀ tẹ̀lé wá sàkáǹtì fún yín ológun dúdú kọ́pì wo lọ́dẹ ẹ̀yìn àti àgbàlá Gabriel pọ̀ tẹ̀lé wá sàkáǹtì 21 million fún yín èlò ní mílíọ̀nù mélòó ni tí ń bẹ̀ bẹ́ẹ̀ sí lọ lu ọba tẹ̀fí proud lọ́nláìn ìlú èbó tẹ́ lọ tí ò ní pọ́ìntì mílíọ̀nù mélòó lówó yín inú 21 million tẹ̀yìn àtàwọn tẹ́jọ́ ń parọ́ wí ẹ̀ tí pè lórí àbí ẹni ẹ bá ní wá sàkáǹtì tí ọ̀dẹ̀ sísẹ́ ń kọ́ńpì èèyàn tó wà tẹ́ni kẹ́kọ̀ọ́ ọjọ́ dẹ́sẹ́ pọ̀ kí ni tájẹ̀tì ó tọ̀ ẹ dáhùn bí kíni náà bá rojọ́ sí kíni náà ní ọ̀dà ni ṣé ẹ̀rọ kúrí aráyé kú ni ọpọlọ kálukú mọ̀ ti di kọ̀ǹpútà ẹni tí ó kàwé gẹ́ kọgbó orí ẹ̀ kí ni pírọ́bíàmù yín tẹ́ ẹ̀ bá rí ewì kẹ́kẹ́kẹ́ mọ́ ẹ máa kí ọmọ yín lẹ́yìn ọkọ̀ kẹ́kẹ́ ní ọmọ náwó fún yín ẹ máa gbọ́ kàtàkàtà tí dáàdi wá ń wí. Defamation of character nínú ọ̀rọ̀ yìí ná agbọ́ Jésù má gbé èbó bóyá ẹ lè fún wa lálàyé àti ìtumọ̀ defamation of character tí gbogbo ayé wa yẹn náà. ẹ jẹ́ mi ò fún yín lálàyé díẹ̀ èmi tẹ́ mi ò tó lọ sùkúù tí ń kàwé yìí primary five graduate ni mí primary five graduate àgbàlá Gabriel tẹ́ ń sọ igbe àgbàlá Gabriel ológun dúdú àgbàlá Gabriel tẹ́yìn sọ pé àwọn kan ní ó ti gba 21 million tọ́rọ̀ bá dé kóòtù yóò ní kẹ́ ẹ fẹ́ tẹ́jọ́ sọ̀kalẹ̀ abẹ́ ẹ̀ máa ń jẹ́ pèlẹ́jọ́ ni ṣẹ́fẹ́ lè lọ ìlú èbó àwọn ọlọ́pàá àwọn olórí pípín ní bẹ́ẹ̀ lu èbó ọ̀nà ìbúlẹ̀ yín gbà tẹ́ fi débẹ̀ ṣe ń lọ ẹgbẹ̀rin bẹ̀ ni abẹ́ lọ lùlù gbogbo ìtàlájì Saheed Òṣùpá gẹ́ ń kó lọ àti Alhaji Wasiu Ayinde àti Pasuma olórí pípín ni wọ́n ẹni tí ó wù ọjọ́ páyípọ̀ tẹ́ni ọmọ àbùkù wá sàkáǹtì yóò béèrè pàkáǹtì kí ni kò wá sí ẹni ẹ̀ tún sọ pé 21 million ṣé kìí ṣe develop for character ẹni ọ̀ sọ pé ilé tó kọ́ s'Àgbàlá Gabriel ṣe ń lò nílé àbí bàbá Suwe Bebe ṣé lọ́jà lẹ́yìn ni tẹ̀fí béèrè yẹn lọ́wọ́ ẹ̀ orí ń ta yín ni sà sórí ń ta yín ni ṣé bí Nàìjíríà ṣe rí sẹ́mi pé àbòsí náà lójú orí bẹ́ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú ni bí ní ká má lẹ́mí ìmoore ká má fojú olóore gúngi ní òjé ìdàgbàsókè ọ̀gbẹ́ bá Nàìjíríà náà. nígbà tí wọ́n padà pè yín sẹ́bẹ̀ yìí sọ pé adi neba lẹ́yìn tó pè fi pè yín ẹlẹ́mú ọkọ̀ Suwe Bebe mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ ẹlẹ́mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ nígbà òní mẹ́mórì yìí kó fáírọ́ọ̀sì tẹ́ẹ̀fì mú ọkọ̀ tó pè yín mọ́ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. wípé kẹ́ wá sàkáàtì owó Suwe Bebe tẹ́ ẹ kà ṣé yẹn ní defamation of character. ara ẹ̀ ní béèrè ọ̀rọ̀ nípa ilé. ara rẹ̀ ní owó tẹ ní kẹgbà lọ wá sàkáǹtì ń tẹ ní 21 million development of character ní ara ẹ̀ ní nínú. ẹ kó pé ṣé ti Suwe Bebe ní àbí ti chọ́ọ̀chì ṣé blackmailing nìyẹn. blackmailing ni bọ̀dọ̀ ológun dúdú blackmailing ni because n tẹ́ ẹ̀mọ́ nípa rẹ̀ lẹ́ ń sọ pẹ́ etí ọ̀kẹ́ ilẹ̀ ń dá sí ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Suwe Bebe ó ti kó ìwé ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tí ọba dẹ̀ jíjí bá ṣe sùn bàbá Suwe Bebe ló ní Àgbàlá Gabriel ò ní kówé fún ọmọ tí ọba sí ó kọ bàbá Suwe Bebe nù ìwé àwọn ọmọ rẹ̀ ò ní gbàwé tí ìbá ṣe bàbá Suwe Bebe ló nílé wọn à ní sí òkú Suwe Bebe sínú ilé wọn sì kú ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ́yìn òṣèwádìí pẹ̀lú ọjọ́ orí yìí. defamation of character nìyẹn jẹ́. bẹ́ẹ̀ ni ló ń bẹ lórí yín àrùsíkìlà. ẹ̀yin gẹ̀lẹ́ àròjọ tó yẹ pé ẹ̀dá parí. ṣé ẹ kọ́ fún Suwe Bebe nínú ọgbà wípé táwọn ọmọ rẹ̀ ó rí gbà tó bá yá tójú wa ló kúkú ṣe
ṣẹlẹ̀ pẹ̀lú ti Muyideen alágbàyà ní alábòsí ni tí ń ṣe ń gẹlẹ́ wíwù ṣé òkè àwọn ẹbí Muyideen àwọn supporters ní ẹlòdù yín ẹ máa jọ lulẹ̀ papọ̀ ní ọlọ́run sí lẹ́yìn alábòsí àbá ní máa ń yé sínú ilé kọ́ìrà láyà dúnmújà wá síyàwó láyè síyàbà wúrí fún bẹ́ẹ̀ láì wà náà sí gbogbo sóore máa sóore lọ́tì ẹ o gbogbo owó tó ń sóore tó ń sànú máa sànú lọ máa sóore lọ kódà báwọn tó ń ṣe fún fi bí sú ọ ọba tó ń tara wọn ṣe ń kọ́lẹ̀ wàláì láyè síyàbà wúrí fún bẹ́ẹ̀ láì wà náà sí bẹ́ẹ̀ yàn ọba mọ́ọ́rẹ́ ọlọ́mọ kódà bẹ́ẹ̀ yẹn bá tún sẹ̀sùn oore fún ọlọ́run tún san. máa sọ ìtàn kálábàlà abẹ yẹn ẹ máa gbọ́n tí ń wí. tí ò bá sì nítorí yọmí àmúfáàt tó kíkẹ́ lọ́jọ́ tí wọ́n rí ìwé ilé Muyideen gbà. ìkànnì alábòsí ni Oríyọmí Àmúsáàtì kan ló jẹ́ kí wọ́n rí ìwé Muyideen gbà. Oríyọmí Àmúsáàtì kọ ìkànnì àgbàyà ní ológun dúdú òbílẹ̀jẹ́ ní ẹ̀yin gé wà ní ẹni tí ń fi ọ̀rọ̀ ẹnu dà Nàìjíríà nù ìkànnì ọ̀tá Ọlọ́run ni. tó bá jẹ́ pé Àgbàlá Gabriel ọ̀sẹ̀ lọ iṣu ìwé jáde fún Muyideen ṣé bó ṣe kó jáde ní ọ̀jáde tó bá jẹ́ pé Àgbàlá Gabriel ṣe lọ iṣu ìwé jáde fún Muyideen ìyẹn lẹ fi lò rò pé Alhaji Oríyọmí ló jẹ́ ìwé ọ̀tẹ̀ Muyideen lọ́wọ́ Àgbàlá Gabriel ti ṣe ìwé ilé Muyideen before tipẹ́tipẹ́ tí ó mọ̀ pé ń tọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nígbà tọrọ Àgbàlá Gabriel tí ọ̀ma bò sí dání níjọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ ìwé kó wá jẹ́ pé Àgbàlá Gabriel sọ pé àwọn sẹ́ẹ̀fẹ̀ ṣèwé ni ìyẹn lẹ́bí lè sọ pé Oríyọmí lójú orí ìwé ìkànnì ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ pé ń tẹ̀ ń sọ kàtàkàtà lẹ́ ń sọ ilẹ̀ mọ́ báyìí ni sọ Oríyọmí ló wá jẹ́ Muyideen ní orí ìwé etí ọ̀kan Oríyọmí ẹ̀ tó fẹ́ mọ̀ lẹ́mọ̀ ẹ fi ọmọ Àmúsáàtì sí lọ́rùn lẹ́ o kọ́ra àmọ́ ṣègbésí ayé tiẹ̀. bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ tó rẹ̀ bó ṣe ń kú lágbàlá Gabriel kọ́ ìwé ilé rẹ̀ fáwọn ọmọ ẹ̀ ọ̀rọ̀ wo lẹ sọ tí ó dùn yìí ọ̀rọ̀ kẹtẹkẹtẹ àgbàyà aláìlójútì. táwọn ọmọ sún ẹ̀bẹ̀bẹ̀ bá pè mí kọ́ lẹ́ni bọ́ọ̀dù rán mi níṣẹ́ kò sófin tó lè pé mọ́jà mẹ́tọ́ ọmọnìyàn ìgbà tẹ́bí ń pọ́nmọ́ Nàìjíríà ní ìlú lè gbogbo ta ló rán mi níṣẹ́ síjọba tí mo. nígbà tẹ́bí ń pọ́nmọ́ Nàìjíríà tí ọ̀sẹ̀ ń tọrọ yìí tẹ́ ẹ jáde ìjáde òkè tẹ́ ẹ lébè kẹtẹ́ ẹ jẹ́ ìṣòwò lóṣò bàbá ológun dúdú jíjáde tẹ́ ẹ jáde ńgbà náà tẹ́ ẹ pẹ́ ẹ jáde ìṣòwò lóṣò ẹ fi dákú sọ̀rọ̀ wa ní kọ̀sẹ́ ń ràn yín ọ̀rọ̀ wo lẹ sọ tẹ́ ẹ tàrí ọ̀rọ̀ wo lẹ sọ tẹ́ ẹ jẹ́rí kò sọ̀rọ̀ kẹ́kẹ́ tẹ́ ẹ sọ tó ṣe sun orí rí ṣé ẹ mọ yàrá bọ̀ rẹ sì ní sí ẹ jáde ní. látọdún irọ́ náà sẹ́nu ológun dúdú pa ẹ̀sìn Akíọ́lá irọ́ náà sẹ́ni bàbá yìí pa Àgbàlá Gabriel wọ́n ń tú àṣírí gbogbo ẹ̀yin alábòsí ìṣẹ̀dá Àgbàlá Gabriel náà ó dẹ̀ ń fi ń sẹ̀sìn ẹ wá ní gbòǹjẹ wọn ẹ jáde ókè ṣé gàrí tí wàá torí rẹ̀ di àpò kan bọ̀dọ̀ ológun dúdú àmọ̀ tí ń ra bẹtrol ní 1,000 lẹ́yìn ìgbà tá ẹ jáde àpò ráìsì àti rà ní 80,000 lẹ́yìn tá ẹ jáde ìjáde tẹ̀ ń pẹ́ ẹja ìjáde ìranù ni kò sẹ́ ń ràn yín ìjáde àbòsí ìjáde jìbìtì ni ẹ máa gbọ́. tí mo fi pariwo pé bí ń pa ni ẹni akọ́ṣẹ́mọṣẹ́ freedom alábòsí ẹ̀dá ẹgbẹ́rẹ́ níye ẹ̀ẹ́dóòyàn ó pẹ́ tó ló kúrú sí. ẹ̀yin gẹ̀ẹ́lẹ́ kọ́sẹ̀ tẹ̀ ẹ̀ mọ̀ ṣẹ́ ẹ̀ gbá rìsáàsì ẹ̀ wọ stúdíò ẹ̀ kan lanu ẹ̀ ń pàdé ní àgbàyà ní ẹ̀ lójú tì. níjà fẹ́tọ̀ ọmọnìyàn nílé lóko mi ò pàgbàlá Gabriel ní 419 mi ò
wo ni forúkọ jẹ́ pé kẹ́ wá sàkáàtì ọ̀rọ̀ fáráyé gbọ́ ṣé Fẹ́mi pẹ̀lú Wálé tó yọjú gẹ́gẹ́ bí ọmọ Suebebe yìí nìkan lọmọ tó bí ni. Fẹ́mi àti Wálé ń gẹ́gẹ́ t'Àgbàlá Gabriel dámọ̀ sẹ́yìn dámọ̀ ológun dúdú Fẹ́mi àti Wálé t'Àgbàlá Gabriel dámọ̀ tó kówé lé lọ sẹ́yìn dámọ̀ ṣẹ̀bẹ́yìn sọ pé ẹ̀yin àti Suebebe ẹ ti jọ wà tipẹ́ ẹ mọ ọmọ rẹ̀ kankan. Bàbá ẹ lójú tí o wàláhì tààlà ẹ lójú tí ẹ lọ pa ewì tì ó yẹ káwọn ọmọ yín gan fún yín lámọ̀ràn yìí pé ẹ bójú àwọn jẹ ológun dúdú ó yẹ kó ọmọ yín fún yín lámọ̀ràn pé ẹ bójú àwọn jẹ ẹ̀ẹ̀mẹ̀tọ́ka ní ti fanẹ́lẹ̀ kókò ẹ bẹ́ẹ̀ mọ̀ ta sí ìyàlájẹ kí ìyàlájẹ ṣe ìyàlájẹ lọ lẹ́nu yín tẹ́ fi ń kà ní ẹbí fúnra yín náà lẹ́ ń rò. Ọ̀pọ̀ ìyàwó ń bẹ lóde tí wọ́n bímọ fún Suebebe. Táwọn ọmọ Dayọ̀ kan bá sọ pé wọ́n ti ṣẹ́tù pẹ̀lú Àgbàlá Gabriel kò sí tó burú níbẹ̀ ó dáa. Ìyẹn gangan là ń fẹ́ ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba káwọn ìyàwó àtàwọn. Sẹ́yìn òsì lọ́nláì ni ẹsẹ̀ tí bàbá wọn kú lọ́yẹ kẹ́ẹ̀pẹ́ wọn bójú gbangba ọmọ tí ẹ ti di géńdé tọ́lọ̀ ò ní dà láàmú èyí tẹ́lẹ̀ yà tí bàbá wọn jọ ṣe tẹ́ ẹ̀dẹ́ mọ̀ ká bójú gbangba kí ni ká wá wí kí lè fẹ́ kọ́ ọmọ bàbá Suebebe ọwọ́ sọ̀sà àgbàlagbà iṣẹ́ máa ń dán kàtàkàtà báyìí wò náà o abẹ́ mọ́. Ọmọ Dayọ̀ tó kù gbọ́ tí wọ́n bá gbọ́ ni àdírẹ́ nìkankan nínú wọn kọ́ wá sábì láàrin. Ẹnìkan kan ò pè yín bàbá ológun dúdú ẹnìkan kan ò pè yín àgbà àyà ní alábòsí ni ẹnìkan kan ò pè yín ẹ̀yin ẹ bọ́ sọ̀ láì kẹ́ẹ̀fi gbogbo tẹ́ ẹ jẹ́ nú ayé kẹ́ẹ̀fi sépè tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́nìkan kan pè yín ọmọ bàbá Suebebe kẹ́kọ̀ọ́ ò pè yín ológun dúdú ọmọ bàbá Suebebe kẹ́kọ̀ọ́ ò pè yín ẹ̀yin ẹ bóde kẹ́ẹ̀fi gbogbo gbèsè ayé yín sépè kẹ́ẹ̀pé ọmọ Suebebe pè yín níbo. Èmi ti sọ báyà ń bẹ ọmọ pọ̀ lẹ̀. Ṣé bó sọ fúnra rẹ̀ nínú ìtàbíù tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tó ń wò béèrè mọ́ níjọ́sí kí wọ́n foríjì ń ta ló. Fáìn bàbá ológun dúdú ẹ̀yin tẹ́ ẹ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn nígbà ọ̀rẹ́ yín bàbá Suebebe nígbà ara rẹ̀ ọ̀yà tó ní kí gbogbo ìyàwó àtọmọ foríjì ń ipa wo lẹ kó ipa wo lẹ kó ń bẹ ẹ̀yin tí ẹ gbọ́ ẹ rí ipa wo lẹ kó àtúnṣe wo lẹ ṣe. Ipa wo lẹ kó. Ó lè sọ bóyá kan nínú wọn ló gbá mi láàrín. Prince Adéwálé Ó ní kí n ràn wọ́n lọ́wọ́. mẹ́sẹ̀jì yín ò yé mi. Kàkà kí n gbẹ́jọ́ apá kan dá. Mo gbọ́dọ̀ sórí agbágbé. Ní tó jẹ́ pé Dayọ̀ yìí tí gbogbo wa ń pariwo rẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ọ̀gá ni mo jẹ́ fún ní 1990. Láàjọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ mi Sunny Adé ní Jíbówú. Ẹ tún lọ rè béèrè ìtàn. Àtijọ́ ń ṣiṣẹ́ ní 5 and 6 lèmi pẹ̀lú Dayọ̀. Èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ mi Sunny Adé tí mo lọ dá dúró. Bí mo ṣe lọ dá dúró tó àkúrò lọ́dọ̀ ara wa. Dayọ̀ ọjọ́ kan yà kiri ẹ̀wí fẹ́ lẹ́nu tó gbẹ́nu rẹ̀ sápò. Nígbà Dayọ̀ ọ̀fọ́jọ́ kan yà yín sọ yẹ kẹ́ ẹ má dọmọ rẹ̀ mọ̀ dádì wo ológun dúdú nígbà tí Dayọ̀ ọ̀fọ́jọ́ kan yà yín rí sọ yẹ kẹ́ ẹ má dọmọ rẹ̀ mọ̀ ẹ lójú tìṣà o wàláì. Bẹ́ẹ̀ ni Mr. Adéwálé ejò lọ́wọ́ nú ó purọ́ irọ́ pátápátá Dayọ̀ tí ò fi gbà kan yà yín bàbá Suebebe ẹ wà á dọ́mọ rẹ̀ mọ̀ kò bí mọ́ sojú yín ni sọ ọmọ rẹ̀ ò béèrè owó sùkúù lọ́wọ́ sojú yín ni ṣé bó ń ṣe ta ọmọ nù lẹ́yìn náà tọ́ ọmọ nù ni ẹ máa gbọ́ bàbá yóò lójú tì gẹ́ o ẹ tó yóò bó ẹ kó pe Àgbàlá Gabriel gbogbo ọmọ Nàìjíríà ẹ dáríjì mí kátàkátà ló ń wí ntọ́ yóò bó kó wí ni.
bẹ́ẹ̀ ni mo ti gbọ́ yé ẹsẹ̀ kẹsà Emmanuel ẹ̀sán. Mo lọ sí ìlú òyìnbó. Mo dé láti Amẹ́ríkà ní ìyá 2007. Kí ni yìí ń kó wa? Gbogbo ìbànújẹ́ tí mo bá Dayọ̀ tó ti di ọlọ́tí tí mò gógóró kiri. Mo ní kí ló dé? Kí ló ṣẹlẹ̀ yìí wọ ọba tó dá wa? Sọ èbèbè òòrí bí eléyìí kí n tó lọ sí ìlú òyìnbó. Gbogbo ọ̀rẹ́ wọn ló lókun dúdú ìwọ gangan là ń dúró dè. Ẹ láìkì rọ́pọ̀ ọ̀rẹ́ yìí mutí àwọn ọ̀rẹ́ tó kù wá lẹ́yìn gẹ́gẹ́ làwọn dúró dè màláíkà tó tún dé. Dádì wọn lókun dúdú ẹ̀ ń parọ́ o. Ọlọ́run o social media àbígbàgbẹ́ padà bọ̀ rẹ́lẹ̀ fún. Ẹ̀yin náà lú èbó ọ̀rẹ́ yìí mu tí ń gbẹ̀ wá dé àwọn ọ̀rẹ́ tó kù wá láwọn ṣe gbogbo àwọn ọ̀rẹ́ tó kù mẹ́rin ọ̀run làwọn ni àwọn òbí. Ẹ máa gbọ́rọ̀ bọ̀ ẹ máa gbọ́ ọ̀rẹ́ rẹ́rù aládùúgbò burú. Mo ronú pé ọ̀nà wo ni mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́. Ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ kọ́ọ̀dù kan lórí aago ni. Ẹni ọ̀hún béèrè pé ṣé mi lolókun dúdú ó ní ẹkú rọ̀lẹ́sà. Ó ní ẹnìkan la rí tó ti mú ọtí yó ó bẹ nínú gọ́tà lábẹ́ bíríìjì Òṣòdì. Ó ló dárúkọ yín bóyá ẹni wá mú kúrò níbẹ̀. Ó lóun ló ní kí wọ́n bá òun. Ara ń tà ń sọ nìyẹn aburú tí ń bẹ lọ́wọ́ aláwọ̀ dúdú nù káàtì ẹ̀ sọ yìí pé ẹ wá fẹ́ sọ̀rọ̀ rẹ yín Àlùkùránì kẹ́ sọ yìí pé òkú bókú yín bá ti kú ẹ má sọ burúkú ẹ má dáadé ni ẹ má sọ bàbá ológun dúdú ẹ ń sọ rẹ gidi pẹ̀lú Suwe Bebe ẹ wá bọ́ sọ̀rọ̀ láì ẹ wá ń sọ yìí pé ọ̀rẹ́ tí wọ́n ló mu tí yóò lábẹ́ bíríìjì Òṣòdì tẹ́ ẹ bá rí ewì tẹ́ ẹ ké ṣé ìtẹ́ ń sọ ìwà nù tẹ́ ẹ kẹ́ ẹ fi máa ń ṣèròyìn ọ̀rẹ́ yín ta ni ò ní àwọn páàsì tí ò da ta ni ò ní kọ̀kọ̀ burúkú sẹ́yìn ò ní kọ̀kọ̀ tí ò da ẹ sọ̀rọ̀ gidi o pẹ̀lú bàbá Suwe Bebe o ètò ìwé kò sí ọmọ bàbá Suwe Bebe gidi kankan tó lè gbọ́ tó lè láìkì yín kò sí ọmọ bàbá Suwe Bebe kankan tó lè gbọ́ kẹtẹkẹtẹ tá ìwé ẹ tún wá ń bọ́ sí àárín atẹ́gùn pé bàbá àwọn mutí yó ẹni ò ti kú ẹ wà rí ìròyìn gidi tá a lè fi ròyìn Suwe Bebe àfi gbogbo tó lè máa bà wọn ọmọ nínú jẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lẹ́yìn ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ. Kò rántí ọmọ kò rántí ìyàwó mo wá rẹ́nìkan pé kó lọ yọjú sí wọn. Àárín ọjọ́ kejì sọ́jọ́ kẹta ló wá bá mi ní Màgòdò. Ọjọ́ tó wá la gbéra tí mo gbé sínú mọ́tò mi ọmọ jì mo ló yá ládùn Èkìtì ó tó gẹ́ Kúnlé Ojú-Adé Túndé Awósìyàn àjọ wà lọ́kọ̀ mi ni adájọ́ tó mo ní kí ni ṣíṣe àsìkò yìí lọ́lọ́lá Peter Fáyọ̀ṣe jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì. Dayọ̀ tó kú Suwe Bebe tó lọ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní lẹ́kọ̀ọ́ ní nílé Ifẹ̀ pẹ̀lú Adó Èkìtì wọ́n bẹ láyé wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀ mo gbéra mo lọ bá Fáyọ̀ṣe ọ̀gá ẹ dákun ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣẹ́ fún Dayọ̀ Suwe Bebe. Gómìnà Fáyọ̀ṣe ó ní irú iṣẹ́ wo ló lè ṣe mo ló ní tíátà ní Dayọ̀ ó ń kọ̀ǹpóòsì ó ń ṣeré ó lè ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò wọn ọ̀gá ní kí n mú lọ bá àwọn tó wà ńbẹ̀ mo mú débẹ̀ ọjọ́ tá a débẹ̀ ló kọ application wọ́n ṣe interview fún ọ̀yà yín lẹ́nu kọjọ́ kejì ló bẹ̀rẹ̀. ẹ ṣe. orí rédíò ló kọ́kọ́ ń ṣe. ìgbà tó pé oṣù méjì tí mo fẹ́ fi ilẹ̀ sádó ni mo tún lọ bá wọn. ẹ máa gbọ́ o. program fún Dayọ̀ àárín ọ̀sẹ̀ kan tí mo mú dádó tí mo gbalẹ̀ bẹ̀rẹ̀dì fún Dayọ̀. mo ṣeré bí oṣù méjì pẹ̀lú ẹ̀ nígboro Adó kí n tó máa lọ. mo dúró mo fẹ́ ṣú ọ̀pẹ́ òdì mọ̀ kúkúrú mọ́ kí n tó kù ní. nígbà tẹ́ ẹ mú lọ sí Adó tẹ́ ẹ mú lọ sádó kí ló tẹ́ wáyàwó rẹ̀ kàn nígbà tẹ́ ń bàbá Suwe Bebe lọ Adó torí ẹ̀ ń kọ́ léwì ní ìsìn ẹ̀rọ̀pọ̀ dùn orí tẹ́ ń kọ́ yóò dùn bí ẹ bá ń kọ́ orin tí ọ̀bá dùn sí yóò ní fẹ́ tí ẹ̀ gbọ́ ni ọmọ mélòó ọmọ bàbá Suwe Bebe mélòó lẹ́jọ́ wà pẹ̀lú ẹ̀ ládó ìyàwó èwo lẹ́gbìyànjú tẹ́ ẹ wá kàn tí ẹjọ́ wà pẹ̀lú wọn ládó
nígbà táyì fi ń lo oṣù méjì ọmọ mélòó lẹjọ́ wà pẹ̀lú bàbá yìí Lado ẹ máa gbọ́n tí wọ́n wí. mo padà sí Amẹ́ríkà ọdún méjì ni mo lò. ìgbà tí mo dé wọ́n ti lé kúrò lórí rédíò àti tẹlifíṣàn station nítorí ògógóró mímu. ṣé bèbè ti padà kí n tó dé ó ti padà lẹni tí fẹsẹ̀ gbá títí kiri. mo gba gbogbo ìyẹ̀jú pé bí ṣe màmá Wálé bí ṣe ìyàwó ẹ̀ àkọ́kọ́ kó wá dúró ti Dayọ̀ lẹ́kìtì. a ṣe gbogbo akitiyan títí olóhùn òfẹ́rẹ́ nìkẹ́ni àwọn ọ̀rẹ́ ló lè mọ wàhálà tí mo ṣe. ìgbà tí mo gbìyànjú títí. ẹ máa gbọ́ sà ọ̀rẹ́ tí bẹ́ẹ̀ ṣe wàhálà títí bàbá wọn ológun dúdú ẹ lọ tọrọ àforíjì lọ́wọ́ ìṣẹ̀dá Àgbàlá Gabriel o bá lọ bá lu àbọ̀ àmọ́ bọ̀ ọlọ́run òbí mọ́ bí ẹ̀sẹ̀ o àwọn kàmá wà ṣàkàfíìsì dátì ọmọ ẹ̀yẹ ẹni lẹni wọ́n bá dúró tiẹ̀ nígbà tó lé o Dayọ̀ bàbá Suebebe tẹ́yìn lọ́jà rẹ̀ yìí tẹ́ ẹ ṣe gbogbo tẹ́ ẹ ṣe yìí tí ò sí rìsọ́ọ̀tì gidi kankan fún yín lórí ẹ̀ ẹ̀ẹ́mú Lado ẹjọ́ lóṣù méjì wọ́n ní mutí ẹ̀yin lẹ́lọ́gbẹ́ ẹ̀ rí ibi kankan bọ́ọ̀rọ̀ yẹn já tó ṣe gbọ́ létí ẹ̀ láṣeyọrí kankan lórí bàbá Suebebe ẹ̀ rí òun àtọ́ ọmọ rẹ̀ yẹjú jàre ara wọn ẹ̀ rí jàre wọn àtìyàwó yẹjú kí láṣeyọrí yín. kí láṣeyọrí yín Àgbàlá Gabriel tí ò wá mọ̀ rí tí ò rí rí tí wọ́n jẹ́ ní contact ọ̀dẹ̀ lé bàbá yẹn mú ọ̀dẹ̀ ń gbé káàkiri hospital aláìmoore ẹ̀dá lọ́mọ àdámọ̀ dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run ọlọ́run dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run aláìmoore ẹ̀dá o lọ́mọ àdámọ̀ dákun mọ́ kàmí mọ́ wọn ràbí ọlọ́run. Odidi ọ̀rẹ́ yìí ẹ̀yin náà pẹ́ lọ ọdún èbó ẹ̀ ń lọ oṣù méjì ẹ̀ ń lọ ọdún méjì ẹ̀ rí àfọ̀ plot ra fún ẹ̀ rí self contain kọ fún ẹ̀ wá bó di ẹ̀ wí ẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ó dùn ẹ̀ wí kẹ́tẹ́kẹ́tẹ́ àwa wí tán àwọn dìrìkẹ́ sọ pé aṣojú di ní ọ̀tá sẹ́yìn dẹni ẹ̀yin lẹ́sẹ̀ yà bẹ́ẹ̀ bẹ́yìn jẹ́ àwọn ìtàn tẹ́nìkẹ́kọ̀ọ́ gbọ́rí tó jẹ́ ìtàn bú nípa bàbá Suebebe sọ yẹ ká pẹ́ yìí tẹ́ ẹ pẹ́ ẹjọ́ rẹ̀ lẹ́tọ́ gbé jáde ẹ lójú tì ojú òtì ẹ wá ṣe gbogbo tẹ́ ẹ ṣeun àwa nínú gbogbo ọ̀rọ̀ yìí pé mo sì wá bò ní àfẹ́ plot ilẹ̀ mo bá kọ́ rúùmù ẹ̀ pálọ̀ mo ní ọmọ ẹgbẹ́ bẹ̀ ẹ kọ̀ yìí ò náà léwì ẹ fi kéwì jáde ẹjọ́ yí gbogbo ayé pẹ́ ara lẹ̀ fún un kẹ́ ẹ sọ fún pé ẹ kọ́lé fún un kẹ́ ẹ wá ló tún kó kù bí ilé tẹ́ ẹ kọ́ fún un ẹ máa gbọ́ kọ́tàkọ́tà tí dáàdi wá wì. respond tí ò rẹ́dì láti gba correction ni mo padà sílùú òyìnbó. ìgbà tí mo wá gbọ́ bó ti lo Àgbàlá Gabriel inú mi dùn dé góńgó. mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire àtúnṣe sì lè wà. ẹgbẹ́ statement yẹn dáàdi wọ ológun dúdú ìkànnì wàláì ẹ nífẹ̀ẹ́ Dayọ̀ ẹ ìsọ̀rẹ́ gidi pẹ̀lú ẹ ẹlẹ́gbọ́ pé ara rẹ̀ ọ̀yá ara bàbá Suebebe ọlọ́ba mi sàlékò kẹ bàbá náà gbogbo àwọn ọmọ pátá ọlọ́jú wọn yà rẹ̀ mọ́dọ̀rọ̀ àwọn ọmọ náà rú ẹlẹ́gbọ́ pé ara bàbá Suebebe ọ̀yá ọ wà lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ̀ẹ́dẹ̀ ńkọ́léwì ní ìsìn àròpọ̀ dùn ẹ lọ́rẹ̀ yín ni nígbà táyì gbọ́ parọ́ ọ̀rẹ́ yín ọ̀yá ọ wà lọ́dọ̀ ẹnìkan ṣe é lọ ọbẹ̀ wò ṣe é rẹ̀yẹ̀ sí owó tí ìkọ́lé tí ìtọ́jú ẹ̀ mílíọ̀nù mélòó tí ń bẹ̀ ológun dúdú wà láìtàlẹ́ ẹ̀ lójú tì ọ̀rẹ́ yín inú mi dùpẹ́ sọpẹ́ gbọ́ para Dayọ̀ yá ó dẹ̀ wà lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ lọ bẹ̀
wò ẹ pé àgbàlá ẹ pọ̀rẹ́ yín ẹ rí nǹkan fi ránṣẹ́ sí ọwọ́ akútẹ̀ ń béèrè dúkìá ṣó ṣe é gbọ́ létí ọ̀rẹ́ tí wá kú tán ẹ wá ń pẹ́ fẹ́ jogún ilé ẹ̀ ṣó jẹ́ yín lówó ni ológun dúdú ṣé bàbá Suwe Bebe jẹ́ yín lówó ni ẹ bá gbọ́. mo dákẹ́ mọ̀ fún ọ bí mo bá béèrè nípa ogún ẹ̀tọ́ ni ẹ̀tọ́ kọ́ àwọn ọmọ rẹ̀ kọ̀ọ̀kan yín ológun dúdú kọ̀ọ̀kan yín ẹ̀tọ́ kọ́ nígbà ara rẹ̀ ọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ béèrè àlàáfíà rẹ̀ ẹ̀tọ́ kọ́ ìsọkúsọ lẹ́ ń sọ lẹ́tọ̀ọ́ àti béèrè ogún Dayọ̀ tí ò bímọ ni kí ni tí ọ̀rẹ́ wo lajá yín bẹ́kùn rẹ̀ ṣe nígbà tẹ́ gbọ́ para rẹ̀ ọ̀yà ṣe é béèrè àlàáfíà rẹ̀ ológun dúdú nígbà tẹ́ gbọ́ para bàbá Suwe Bebe ọ̀yà ṣe é béèrè tí ń jẹ ṣe é béèrè tí ń mu ṣe é béèrè tí ń ná ṣe é béèrè tí wọ́n fi ń tọ́jú ẹ̀ ọwọ́ akútẹ ẹlẹ́tọ̀ ní ká béèrè ogún rẹ̀ kì í ṣẹ̀tọ́ yín aláyọjú rẹ̀ ní kọ̀ọ̀kan yín sófò ní. ṣé bàbá wọn ò sọ̀rọ̀ sí wọn létí rí. pé kí ni. nǹkan bẹ ológun dúdú akéwì ló ń jẹ́ ẹbí wọn ṣé wọ́n rí mi rí bàbá wọn ló ní wàhálà yẹn ṣé mi lọ̀pọ̀lọ́ ní wá dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ mò ń wò ìyá lájẹ́ tó. tẹ́ ẹ̀ bá dákẹ́ ńkọ́ kí n dáadáa yọ ẹ wà ayé mọ̀ tí àrífẹ́sì tó gbó yẹn lọ ta lẹ́mọ̀ alẹ́ rọ́ọ̀sì wọn. èmi sórí atẹ́gùn tó sọ̀rọ̀ àlùbáńsà sí mi wẹ́ẹ́ a lè ní pé kọ́mọ ọmọ tẹ́tẹ̀ tó bá ti lè dágbó pé ọmọdé burúkú ó ń fojú wẹ̀yìn lọ́rọ̀ tiẹ̀ àlọ́ ti lọ àbọ̀ ti bọ̀. kò sí kankan tí ń bọ̀ lórí ẹ̀ kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí ìyálájé ìyálájé ni ọmọ ṣe nǹkan burúkú ò ní ṣe ìyálájé ọmọ dára ni yóò máa nílò síwájú ni ìyálájé ọmọ aráàlú sí ojoojúmọ́ ni kò sí kankan tí ó ṣe kò sí tí ó ṣe dúkìá ìyálájé kò sí nǹkan tí ó sọ mẹ kò sí tí ó sọ ọkọ fún kò sí tí ó ṣe bí ẹ gbàgbé ẹni tó ló ń gbé dìde tẹ ẹni kò ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣe ju Ọlọ́run ẹni tó lọ́hùn gbé dìde tẹ̀yìn kan pé kó ṣubú ìyálájé ò lè ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣe ju Ọlọ́run kí ni ìyálájé ṣe bí ìyálájé ni òjì ẹrí ẹran dẹ́wò ìyá àlùbáríkà tọrọ ní dojúrú láíláí kí lẹ fẹ́ máa sọ bánà bá lu àbọ̀ ń bọ̀ tẹ́ ń wíhun orí yín náà làbọ̀ bá ń sisi torí yìí lẹ dojú kọ náà tẹ́ ẹ fẹ́ bọ́ ló ń ja àánú làgbàlá Gabriel ń ṣe ó bí ti kọ̀dísọ́ ọmọlàkejì ni gbogbo àwọn tí wọ́n ń dáwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí Àgbàlá Gabriel rí kì í ṣe gbogbo lè rọ ṣọ́ọ̀ṣì ẹ̀ àánú mẹ̀kúnnù ṣe wọ́n ni ṣé báyìí náà lẹ́ lọ lú èbó ṣé wọ́n rọ́wọ́ lára ìlú èbó rówó ni. ṣé wọ́n rọ́wọ́ ni wọ́n rówó ni àánú mẹ̀kúnnù ní ṣe wọ́n. àánú mẹ̀kúnnù ní sẹ́wọ̀n ìdálẹ̀ mọ́ wà báyìí àánú mẹ̀kúnnù ní sẹ́wọ̀n ẹlòmíì ìyóòyà ní pampers fún ẹlòmíì tọ́lẹ̀tì ní fọ́ ẹlòmíì arúgbó ní fọnú fún ẹlòmíì ìdọ̀tí ní kò tó ti bẹ́ẹ̀ wọ́n ní fowó yẹn sànú kí lè fẹ́ pé kò sí kankan tí ó sì yà lájẹ ẹ gbàgbé. ọkọ̀ sójà ọkọ̀ òsì èsì ọ̀rọ̀ sì ń bọ̀. èsì ọ̀rọ̀ wo. gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ mọ̀ tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣépè fún mi àríkíṣẹ́ kí ni gbogbo yín èpè padà sórí yín ni. yẹ̀yẹ́. ìjọba ni ní ẹ̀sìn sórí ara yín ni. bájá bá sùn. wàá sí yamukuru bí kàlẹ́dín náà káfàrú ni yìí síbi tú ká ọ̀yẹ́ tulu ká ọ̀yẹ́ kùrì jù ká. wàyàmukuru yẹn wàyàmukuru la wàlá khairu lima kiri náà kú lamọ ọkọ̀ dún náírà lẹ́bi. ìyálàjẹ́ ìyá mi ti dé. ọ̀dààmú òfòrò ìyálàjẹ́ ọ̀dààmú òfòrò tani àti tani ìyálàjẹ́ ìyá alálùbáríkà
ìdààmú ò ní kẹ́ ilẹ̀ ọlá àpọ́nlé àlùkùránì ẹni bá lóun ó mọ ní ọ̀la náà mú bàbá bọ́dá ọ̀fọ̀ ètò ìpa yóò wúlò mọ́ tipẹ́tipẹ́ ó ti kú tipẹ́. ẹ máa gbọ́ kàtàkàtà ọ̀fọ̀ tí ò wúlò mọ́. ọ̀rọ̀ ni wá dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ nù kú. ìyá alájẹ tó gbé mi sórí atẹ́gùn tó ń sọ̀rọ̀ àlùbáńsà sí mi. àlùbáńsà kí ni ẹ̀yà abanilókọjá yìí. ọmọ tẹ́tẹ̀ tó bá ti lè dá tó gbé. kò sí tí ó ṣe kò tiẹ̀ ṣe tá àti gbégbó Amẹ́ríkà lọ́wọ́ ìyá alájẹ ń jayé ọlọ́ba ni yóò dẹ̀ lùgbí sí ayé ìrọ̀rùn dalẹ̀ oríire ọmọ rẹ̀ ó dẹ̀ sojú ẹ̀ ìdùnnú rẹ̀ ó sì kálẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá abọ́lọ̀ ń ṣètò ìyá alájẹ orí ò ní fọ́ ẹ̀dùn ò ní dùn ìdààmú ò ní débá wàhálà ò ní jẹ́ tiẹ̀ ìnira ò ní jẹ́ tiẹ̀ gbogbo ọmọ ẹ̀ ni ó sì yàn tí wọ́n yẹjú gbogbo dúkìá rẹ̀ ni ó máa gbèrú